wàhálà wọ́n lé Gbenga Daniel dànù nínú APC. ọ̀rọ̀ tí wọ́n ti ń bò láti ọjọ́ yìí wá, ọ̀rọ̀ tí wọ́n ti ń paṣípààṣì, ọ̀rọ̀ náà ti búgbàmù báyìí o. wọ́n ti lé sẹ́nẹ́tọ̀ Gbenga Daniel, ẹni tí gbogbo èèyàn ń pè ní OGD, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, wọ́n lé e kúrò nínú ẹgbẹ́ APC o. bó tiẹ̀ jẹ́ pé fúngbà díẹ̀ náà ni wọ́n pè é àfàìmọ̀ kí kinní náà má di kọrin kése. nígbà tí ọmọléèwé bá lóyún oge tó ń fi bẹ́líìtì de kinní náà mọ́kùn kí àṣírí má bàa tú, ìgbà tó bá yá ikùn gbọ́dọ̀ taari aṣọ. ọ̀rọ̀ pé kò sí kinní kan láàrin gómìnà Dàpọ̀ Abíọ́dún àti OGD, ọ̀rọ̀ náà ti fọ́n ká yángá bí ọ̀pá láńbá ọtí òyìnbó tó rẹ́ láti orí òkè gíga bọ́ sórí kọnkéré, ó túká pátá. nǹkan wà láàrin Dàpọ̀ Abíọ́dún àti ọ̀gá ẹ̀ nídìí iṣẹ́ gómìnà. wọ́n ti yọ àdá òṣèlú síra wọn. ó pẹ́ tí Abíọ́dún ti ń bu Daniel láàké UTC, tọkùnrin náà kàn ń gbin lásán tí kò sọ̀rọ̀. àmọ́ èyí tí wọ́n ṣá yìí, ẹni figi lugi yóò gbóhùn igi, ẹni fọ̀pẹ lu ọ̀pẹ yóò gbóhùn ọ̀pẹ, ẹni bá fi irin lurin yóò gbóhùn agogo. kò sì jọ pé Daniel mọ̀ pé ibí yìí làwọn alátakò òun yóò gbà yọ sóhun. àmọ́ ibi tí wọ́n gbà yọ sí yìí bíi ẹni kò ní ìfàsẹ̀ látẹ̀yìn ni. àfàìmọ̀ lọkùnrin náà kò ní gbókìtì, torí ọmọ tó bá kọlu èrèpè ó di odò nìyẹn o. ní ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọ̀sẹ̀ yìí, ọjọ́ 19 oṣù kẹjọ, ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ògùn gbé ìwé kan jáde. nínú ẹ̀ ní ìkéde ńlá kan wà. wọ́n ní àwọn ti yọ Gbenga Daniel kúrò nínú ẹgbẹ́ àwọn. ohun tí èyí túmọ̀ sí ni pé kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú náà mọ́, kò sì ní lè dupò lọ sí ilé ìgbìmọ̀ asòfin tó wà yìí tó bá ti lo sáà tó wà nínú èyí tán. bó tilẹ̀ jẹ́ pé kó tó di ìgbà yìí ni ariwo ti ń lọ lọ́tún lósì pé ilé ìgbìmọ̀ asòfin ní Dàpọ̀ Abíọ́dún tó ń ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́ báyìí fẹ́ lọ tó bá ti gbé ipò náà sílẹ̀. bó bá sì ti fẹ́ lọ sílé ìgbìmọ̀ bẹ́ẹ̀ yẹn, kò sí bí Gbenga Daniel ṣe lè wà níbẹ̀, nítorí àdúgbò kan náà, ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn, Ògùn East, ni wọ́n ti jọ wá. ohun tí àwọn olóṣèlú ìpínlẹ̀ náà sọ pé ó fa wàhálà yìí sí Daniel lọ́rùn nìyẹn. èyí tí Abíọ́dún sì ṣe fún un báyìí, tó bá jẹ́ òun ló wà nídìí ẹ̀, bí ìgbà tó hú igi ìrókò òṣèlú Daniel tìdítìdí ni. bí Daniel bá sì jáfara, igi náà yóò wó pátá, kò ní í ṣe é lọ́ padà ní kíákíá. alukoro fún ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ògùn yìí, Núbẹ̀rù Olúwafẹ́mi, kéde báyìí pé Ward 4 àti Ward 6 ẹgbẹ́ wa APC níjọba ìbílẹ̀ Ṣàgámù fẹ̀sùn kan àwọn méjì kan, Gbenga Daniel ní Ward 4 àti Kúnlé Fọlárìn ní Ward 6. wọ́n ní àwọn méjèèjì ń ṣe ojú méjì bí ọ̀bẹ, pé lóòótọ́ ni wọ́n ń pe ara wọn lọ́mọ ẹgbẹ́ APC, àmọ́ wọ́n tún ń ṣiṣẹ́ fẹ́gbẹ́ òṣèlú míì. nígbà tí wọ́n fẹ̀sùn yìí kàn wọ́n, wọ́n gbé ìgbìmọ̀ oníwádìí tí yóò yẹ ọ̀rọ̀ náà wò dìde kí wọ́n lè mọ òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ àti ohun tí àwọn yóò ṣe. nígbà tí wọ́n gbé ìgbìmọ̀ yìí dìde, wọ́n pe sẹ́nitọ́ Gbenga Daniel pé kó wá sọ tẹnu ẹ̀, kó ṣàlàyé bí ọ̀rọ̀ ti rí fún ìgbìmọ̀ náà. bákan náà sì ni wọ́n pe Kúnlé Fọlárìn náà, ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn Daniel. sí ìyàlẹ́nu àwọn ọmọ ìgbìmọ̀ Ward 4 àti Ward 6 ní Ṣàgámù yìí, àwọn méjèèjì kò yọjú o. gbogbo bí ìgbìmọ̀ náà ti pè wọ́n tó, wọn ò jẹ́ dá wọn lóhùn, bẹ́ẹ̀ ni wọn kò fèsì sí lẹ́tà tí wọ́n kọ sí wọn. èyí tó ya àwọn ọmọ ìgbìmọ̀ yìí lẹ́nu ni pé àwọn méjèèjì tí wọ́n fẹ̀sùn kàn yìí bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ náà. wọ́n ń sọ fún wọn pé tí wọn ò bá tú ìgbìmọ̀ ọ̀hún ká, wọn yóò rí ohun tí àwọn máa ṣe fún wọn. bẹ́ẹ̀ ni wọ́n dè àwọn míì sí wọn láti dá wàhálà sílẹ̀ sọ́rùn wọn. nígbà tí ìgbìmọ̀ náà wá ro gbogbo eléyìí papọ̀, tí wọ́n jókòó, tí wọ́n gbọ́ ẹjọ́ lẹ́nu àwọn ẹlẹ́rìí míì, tó sì fi hàn pé lóòótọ́ ni wọ́n ṣe àwọn ohun tí wọ́n ní wọ́n ṣe. kò sí ohun méjì tí ìgbìmọ̀ náà lè ṣe ju kí wọ́n dá àwọn méjèèjì dúró nínú ẹgbẹ́ títí tí wọ́n fi tún lè pè wọ́n padà, tàbí tí wọ́n yóò fi wọ́n sílẹ̀ kí wọ́n máa bá tiwọn lọ. alága ẹgbẹ́ APC lápapọ̀ ní ìpínlẹ̀ Ògùn, Yẹmí Ṣànúsí, àti ìgbìmọ̀ àpàṣẹ ẹgbẹ́ ti gba àbájáde ìwádìí àti ìgbésẹ̀ náà níbi ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ 19 oṣù yìí, ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun. wọ́n sì ti fọwọ́ sí i. torí bẹ́ẹ̀, láti àsìkò yìí lọ, Gbenga Daniel àti Kúnlé Fọlárìn, àwọn ọmọ ẹgbẹ́ APC
láti ward 4 àti ward 6 kì í ṣe ọmọ ẹgbẹ́ wa mọ́ o. báyìí ni ìkéde náà wí, èyí tí wọ́n fi yọ Gbenga Daniel nínú APC. àmọ́ gbogbo àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà láti ìpínlẹ̀ Ògùn ni wọ́n rẹ́rìn-ín. wọ́n ní irú eyín wo ni ajá wa ní o tí yóò fi ní òun yóò pa odidi ẹfọ̀n wá sínú ilé. ejò wo ni yóò gbé epo asínmì? yínmíyínmí tó bá yí gẹdú ta ni kò mọ̀ pé abẹ́ gẹdú ọ̀hún ni yóò kú sí. wọ́n ní kò sí ìgbìmọ̀ kan níbì kan pé Dàpọ̀ Abíọ́dún nìgbìmọ̀ òun ló ń dájọ́ Daniel lọ́wọ́lọ́wọ́. ohun tó sọ fáwọn alága APC ìpínlẹ̀ náà ni wọ́n ń ṣe. àmọ́ o kí wọ́n tó da májèlé sógùrọ̀ fẹ́ẹ̀yàn, òun pàápàá yóò ti joyè onímùkúmu nítorí bí èèyàn bá mu ọtí pẹ̀lú làákàyè yóò kó fìrí ìgbà tí wọ́n bá fẹ́ po nǹkan pọ̀ mọ́ ọtí fóun. wọ́n ní Gbenga Daniel náà ti rin àwọn ìrìn kan tó fààyè gba àwọn aráabí náà láti lè sọ pé ó ń ṣe ojú méjì, láti lè sọ pé ó fẹ́ràn PDP ju ẹgbẹ́ APC tàwọn lọ. ohun tí àwọn èèyàn yìí ń wí ni pé kí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé àjọṣepọ̀ wo ló wà láàrin òun Daniel àti Ládi Adébútú lásìkò tí wọ́n dìbò gómìnà ìpínlẹ̀ náà lọ́dún 2023. wọ́n ní níbi tí abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ tó dètè nìyẹn o. ọgbọ́n àgbọ́njù nípa orí ọ̀yà, bóyá ni kò jẹ́ ọgbọ́n ìrẹ́jẹ kan náà ló fẹ́ ṣe àwọn méjèèjì léṣe. láti ìbẹ̀rẹ̀ ayé òṣèlú Daniel ọmọ ẹgbẹ́ PDP ni. nígbà tó kúrò nípò gómìnà tí nǹkan kò sì lọ déédéé fún un rárá nínú ẹgbẹ́ náà mọ́ ló ń wá ibi tí yóò balẹ̀ sí. ohun tó sì sọ ọ́ di ìró APC nírọ̀lẹ́ ọjọ́ nìyẹn. ìyẹn lẹ́yìn 2019 ni o, lẹ́yìn tí Àtíkù Abubakar ti fi ṣe olórí ètò ìpolongo rẹ̀ fúnpò ààrẹ. ní 2019 yìí ló já Àtíkù sí kọ̀ǹdẹ̀ tó gbẹ́ kòtò jíjìn tó tẹnilé fún un níyẹn bára sí i. ìdí ni pé gbogbo bó ti ń bá Àtíkù ṣe yìí, ọ̀nà bí Dàpọ̀ Abíọ́dún ti inú APC yóò ṣe wọlé lòun ń sàn. nítorí ohun méjì sì kọ́, nítorí láti rí i pé ọmọ Ìbíkúnlé Amósù tí òun fà kalẹ̀ pé kó gbàjọba, Adékúnlé Akínládé, kò wọlé ni. bẹ́ẹ̀ ni Daniel dúró ti Dàpọ̀ tí ìyẹn fi wọlé, tí Dàpọ̀ náà sì wọlé tó dá gbogbo ohun tí Amósù fi agbára ìjọba gbà lọ́wọ́ ẹ̀ padà fún un. àmọ́ nígbà tí yóò fi di ọdún 2023, èdè àìyedè ti bẹ̀rẹ̀ láàrin wọn. ohun táwọn òyìnbó sì ń pè ní political calculation, ìfiṣirò sóṣèlú. ṣé ìṣirò làlè yíyàn? bí apọnmìtà kò ṣe ní ṣọ́ọ̀tì ló ń pa àwọn méjèèjì kú lọ. Daniel fẹ́ lọ sílé ìgbìmọ̀ asòfin ìyẹn ní 2023 yẹn. ohun tó jẹ́ kókó angara ẹ̀ kúrò nínú PDP lọ́jọ́ 21 oṣù kejì 2021 tó gba inú APC lọ nìyẹn. Daniel kì í ṣe ọmọdé olóṣèlú. ní ìpínlẹ̀ Ògùn sì rèé, nítorí ipò tó ti dì mú, ọ̀gá ló yẹ kó jẹ́ fún Dàpọ̀ Abíọ́dún. àmọ́ gẹ́gẹ́ bí òfin, Dàpọ̀ ló gbọ́dọ̀ wà nípò aṣáájú ẹgbẹ́ wọn torí òun ni gómìnà. lára ibi tí ìkùnsínú ti ń wà díẹ̀díẹ̀ nìyẹn. nídìí èyí, Daniel kò fi gbogbo ara sí lẹ́yìn Dàpọ̀ Abíọ́dún mọ́. bóyá nítorí ó mọ̀ pé tí ọkùnrin náà bá wọlé lẹ́ẹ̀kejì yóò ṣòro kí òun tó ní agbára jù ú lọ ni, àbí pé kó ní i lọ́kàn pé yóò bá òun du ipò sẹ́nítọ̀ tí òun wà yìí ní ọdún 2027. ní tòótọ́, ojú Dàpọ̀ Abíọ́dún fúnra ẹ̀ wà nínú ipò sẹ́nítọ̀ náà. kò sì rí ohun tó burú bí Daniel bá fi ipò náà sílẹ̀ fóun. Daniel ò ṣetán láti ṣe bẹ́ẹ̀ yẹn. ohun tó jẹ́ kó fì sẹ́yìn Ládi Adébútú tinú PDP nìyẹn. lóòótọ́ ló ń sọ pé òun kò sí lẹ́yìn ọkùnrin náà, àmọ́ àwọn ọmọ Dàpọ̀ Abíọ́dún ní àwọn ní ìwé owó kan tí àwọn Ládi gbé fún Daniel láti bá àwọn fi ṣe iṣẹ́ náà lọ́wọ́. báwọn èèyàn bá sì tilẹ̀ fẹ́ gbà pé ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀, èsì ìdìbò gómìnà 2023 yẹn fi hàn wọ́n pé kinní náà lọ́wọ́ Daniel nínú. ìdí ni pé díẹ̀ ló kù kí Ládi Adébútú fi ẹnu Dàpọ̀ Abíọ́dún gbolẹ̀. ìbò tó sì ní gbogbo agbègbè ìlà oòrùn Ògùn East, níbi tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti jọ wá, Daniel, Abíọ́dún àti Adébútú, pọ̀ débi pé kò jọ pé lápá ibẹ̀ yẹn ni Daniel fúnra ẹ̀ ti wá. Abíọ́dún nígbàgbọ́ pé tó bá jẹ́ Daniel ṣiṣẹ́ fóun, pẹ̀lú pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò fóun náà bíi sẹ́nẹ́tọ̀ tí ìbò ẹ̀ sì pọ̀ dáadáa, ibẹ̀ yẹn náà ló yẹ kí òun Abíọ́dún ti mú ìbò tó pọ̀ jùlọ. àmọ́ kò rí bẹ́ẹ̀ o. Ládi Adébútú ló kó gbogbo ìbò ibẹ̀, èyí tó fi hàn pé Daniel ṣiṣẹ́ fún un. láti ìgbà náà ni Dàpọ̀ ti yí ojú kọ Daniel, ọ̀rẹ́ àtijọ́, ó sì ń fi gbogbo ara bá a jà
táyé fi rí i pé nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin wọn. Dàpọ̀ Abíọ́dún kò tiẹ̀ dúró rárá nítorí bóyá ló ti ju oṣù mẹ́ta tó padà gbàjọba fún sáà kejì tó ti yíjú padà sí Daniel. Torí ní ọjọ́ 10 oṣù kẹsàn-án 2023 ni wọ́n lọ wó ẹ̀gbẹ́ kan ilé ìtajà ńlá tí ìyàwó Daniel Olúfúnkẹ́ ń kọ́ sí Ṣàgámù tí ọ̀rọ̀ náà sì di ariwo. Bí a sì ti ń wí yìí, wọ́n ti máàkì ilé Daniel àti òtẹ́ẹ̀lì ẹ̀ ní Ṣàgámù fún wíwó. Wọ́n lójú ọ̀nà ni wọ́n bọ́ sí. Gbogbo eléyìí ìjà òṣèlú ni o. Lóòótọ́ ìjọba àti àwọn olóṣèlú tí wọ́n jẹ́ èèyàn gómìnà Dàpọ̀ Abíọ́dún lè sọ pé ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀. Àmọ́ gbogbo onílàákàyè ayé ló mọ̀ pé kò sí ohun méjì tó wà nídìí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ju òṣèlú lọ. Daniel ti lọ sílé ẹjọ́ láti dá kinní náà dúró pé kí wọ́n má wó ilé òun. Àmọ́ èyí tó lè mú iṣẹ́ náà yá kánkán ni wọ́n ṣe yìí, nítorí tí wọ́n bá ti lè gbọ́n Daniel yọ kúrò nínú APC bí wọ́n ti ṣe yìí, ó dájú pé Dàpọ̀ Abíọ́dún nìkan ni wọn yóò fà kalẹ̀ láti du ipò lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nẹ́tọ̀, ìyẹn ipò tí Gbenga Daniel wà báyìí. Àmọ́ o, ìjàkùmọ̀ ní Gbenga Daniel fún rẹ̀, òun náà kì í ṣe ẹran ìlú kan. Bí yóò ti bọ́ nínú okùn tí wọ́n jù sí lọ́rùn yìí, ojú gbogbo ayé ni yóò ṣe. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Gbenga Daniel tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ kúrò nínú ẹgbẹ́ APC yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú etí gbọ́ eléyìí o.